A quick one. Fún gbogbo ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú dédé wò iṣẹ́ dáadáa lẹ́wà. Fún gbogbo àwọn tó ń ṣe skit tí wọ́n máa ń sábà gbé iṣẹ́ mi, tó máa ń lo iṣẹ́ mi àti àwọn tó bá ní interest nínú nǹkan tí mo fẹ́ sọ yìí. Orin kan máa jáde ní ọjọ́ birthday mi tó jẹ́ September 4th. Orin kan máa jáde nígbà yẹn. Tí orin yẹn bá jáde, àwọn tó ń ṣe skit that my birthday week, ẹni tó bá ní interest nínú orin yẹn, nínú àwọn tó ń ṣe skit tó máa ń lo iṣẹ́ mi àbí ẹlòmíì, ẹ mú orin yẹn, ẹni tó bá mú orin yẹn tó bá interpret ẹ̀ tó funny jù àbí tó ṣe fídíò ẹ̀ tó interpret orin yẹn tó funny jù á gba 200,000 naira gift. Nǹkan tí mo fẹ́ fún àwọn èèyàn fún birthday mi ò ní second prize o. First prize tí àwọn èèyàn bá wá fẹ́ support, àwọn èèyàn tó bá wò tó bá fẹ́ support, ẹlòmíì lè pè mí kó ní ẹni tó ṣe fídíò báyìí group tó ṣe fídíò báyìí àwọn fẹ́ fún wọn ní iye kan kí n pè wọ́n. But for orin yẹn èmi ni mo ní ó máa jáde ní ọjọ́ birthday mi on the 4th, and that my birthday week ni a máa fún ẹni tó bá interpret orin yẹn pẹ̀lú fídíò nínú àwọn ọmọ tó ń ṣe skit yẹn, ẹni tó bá interview orin yẹn dáadáa, ó máa gba group yẹn máa gba 200,000 naira cash. Èmi kọ́ ni mo máa mú winner o. Àwọn bàbá mi nínú eléré tí wọ́n jẹ́ àwọn igi lẹ́yìn ọgbà mi ni máa send àwọn videos yẹn sí. Àwọn náà máa pick winner. So ẹni tó bá interpret orin yẹn dáadáa, orin yẹn máa jáde níjọ́ birthday mi, maybe about 3-4 minutes orin ni. Ẹni tó bá interpret orin yẹn dáadáa á gba 200,000 naira cash. Màá dẹ̀ gbé sórí page mi, á gba 200,000 naira cash. Ẹni tó bá interpret orin yẹn dáadáa, ó máa jáde níjọ́ birthday mi. So ẹ pick ẹ níjọ́ birthday mi, ẹ ṣe fídíò lórí ẹ̀. Ẹni tó bá tí fídíò ẹ̀ bá dùn jù á gba 200,000 naira. Ẹni tó máa wá announce ẹ̀ gan, ẹni tí gbogbo yín mọ̀ ló máa announce ẹ̀ lórí platform pé ẹni báyìí àwọn group báyìí ló win o. So á dẹ̀ gba 200,000 naira. Ìyẹn gbọ́ títà òjòkó. Mo drop nǹkankan nípa èèyàn lè fowó fọkùnrin àbí sponsor marriage. Obìnrin kan ó comment níbẹ̀. After tó bá wá sponsor ọkùnrin tán kó wá lọ fowó fẹ́. Jọ nítorí Ọlọ́run. Bẹ́ẹ̀ náà la dẹ̀ rọ́kùnrin kan tó sọ wípé ìyàwó òun ló sponsor 90% of marriage àwọn pé bọ̀ lẹ́ni obìnrin yẹn ń jẹ ọrọ̀. Orí yàtọ̀ sórí. The fact pé ìwọ ṣe nǹkan kò work fún ẹ, omi pẹ̀lú mi máa ṣe kò ní work. Tẹ́ bá ti wá sórí platform, tẹ́ bá ti mọ nǹkan tẹ́ máa sọ, ẹgbẹ́nu yín dákẹ́. Ẹ má fi ayé tí yín ba ayé ẹlòmíì jẹ́. Tí wọ́n bá fẹ́ àtijọ́ tó ti jókòó tó ń wá olówó mélòó ló kanlẹ̀kùn lé ẹ tó ló fẹ́ olówó mélòó ló date rí láyé ẹ. Ìwọ fẹ́ olówó, ṣé ìwọ gan gbìyànjú láti jẹ́ olówó? Kí ló bá tó bá ní owó tó bá fi owó sponsor wedding tí kìí ṣe pé bóyá o lọ ọkùnrin lọ ṣe wedding tó jẹ́ wípé ọkùnrin yẹn ló dìídì fẹ́fẹ́ tó dẹ̀ rí pé kù díẹ̀ káàtó fún. Tí wọ́n bá wá ṣe ọ̀pọ̀lọpọ̀ yín ẹ náwó fọkùnrin spitefully. Ẹ lè help ọkùnrin, ẹ máa spite ọkùnrin, ẹ wá fẹ́ gbọ́ positive result. Ẹ lè get positive result tẹ́ bá help ọkùnrin àbí tẹ́ bá náwó fọkùnrin spitefully. Olówó mélòó ló kọlẹ̀kùn ilé ẹ tó lóun fẹ́. The fact pé ìwọ ṣe kò pé ẹ kò mí pé ẹlòmíì máa ṣe. A rí ẹlòmíì tó fẹ́ ọlọ́rọ̀ tó dẹ̀ ń bá ìyàdé tí ẹ tó ẹ pé lójú ẹni tí ó fẹ́ lójú ẹni tó fi owó ṣe wedding ni ọlọ́rọ̀ ti fẹ́ tí wedding yẹn dẹ̀ túká tí àwọn tí wọn dẹ̀ ní nǹkan kan tó ṣe manage ilé wọn. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni mí, mo dẹ̀ mọ̀ nǹkan tá wà capable of doing. Ọ̀pọ̀lọpọ̀ yìí máa help ọkùnrin spitefully ẹ fẹ́ get positive result. Ẹ lè get positive result. Tí wọ́n bá wá ṣe tó kàn dín nínú yọ̀ àbí tí ẹ tó ṣe tí ẹlẹ́dàá ẹ ò jẹ́ kó jèrè bẹ̀ kò mí pé ẹlòmíì máa ṣe kò ní jèrè bẹ̀. O lè wá fi ti ara ayé ẹ judge gbogbo obìnrin. Wípé gbogbo obìnrin tó bá ti help ọkùnrin náà máa ń bá yàbọ̀ ńbẹ̀. O lè fa ayé ẹ judge torí pé o lè ní owó kó help ọkùnrin ṣùgbọ́n kó má fi wà kún. Afọkùnrin táyé ẹ bá ti bàjẹ́ tó bá ti ṣorí burúkú ló máa help ẹ spitefully àwa máa worship ẹ pẹ̀lú bó ṣe wà spiteful. A máa worship ẹ pẹ̀lú bó ṣe wà spiteful. Àwọn ìyá wa ẹ béèrè majority àwọn obìnrin tó wà nílé ọkọ lẹ́ni
I stand to be corrected. Tí wọ́n di ilé ọkọ wọn mú lẹ́ni, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń gbé ilé. Ọ̀pọ̀lọpọ̀ wọn àti jókòó nínú ilé àti build inú ilé yẹn kò ṣẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ obìnrin. Òun ló fi dàbẹ́ ni pé gbogbo ìyàwó tó bá ń bọ̀ níta tó bá ní ìyálé tó build ilé ló fẹ́ rí tiẹ̀ mú, gbogbo ìyàwó yẹn máa ṣánkú lójijì ni. Gbogbo ìyàwó yẹn ò ní jèrè torí ọ̀pọ̀lọpọ̀ ilé lẹ́ni ìyálé ló ń fi orí fa ní àwọn ìyálé alálùbáríkà tí wọ́n wà spiteful, tí wọ́n gbé ọkọ wọn láìsí àní-àní láìsí ìrègùn. The fact pé ìwọ wọlé o gbé ọkọ ẹ orí règùn àmì o sì règùn o wà spiteful àbí o tiẹ̀ wà spiteful ọkọ ò sán ẹlẹ́sàn dáadáa kò mí pé gbogbo ẹ̀ ṣe rí lọ́dọ̀ àwọn obìnrin tó kù nìyẹn. Tí wọ́n bá ṣe orí burúkú pẹ̀lú ìrìn àjò tó bọ́kọ rẹ̀ àbí tí o òdìlé ẹ dáadáa àbí tí ó jẹ́ wípé ọkọ ò mọ̀ fún ẹ kò mí pé kò ní mọ̀ fẹ́ lòmíì. Gbogbo àwọn ìyá alálùbáríkà àwọn ìyá 10 years 20 30 years in marriage ẹ rò pé kò wọn ojú wọn ò rí ni. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó òdìlé wọn lẹ́ni tí wọ́n fọwọ́ sọ̀yà lẹ́ni pé ilé ọkọ mi rèé, ẹ lọ bèrè nǹkan tí ojú wọn ti rí. Tó bá fẹ́ wá comment ní orí platform mi ní àròjinlẹ̀ pé kò mọ̀ pé ẹni tó ń bọ̀ wá báyìí kò ṣe ẹni tí ọpọlọ ẹ̀ kú. Obìnrin wo ni ò fowó gbélé? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyálé ló ń forí ṣíṣà ló ń fi orí rúùtù wàhálà inú ilé ọkọ. Èyí tó bá jókòó tó ní sùúrù tó lálùbáríkà ó máa ń jèrè. Kì í ṣe pípé bóyá kú wọn nà. Kò sí bó ṣe lè ṣe fọ́kùnrin tó ìwà ego yẹn ìwà ọkùnrin yẹn máa even kó jẹ́wọ́ ló ń ná owó fún ọkùnrin ego yẹn ò ní fi wọ́n sílẹ̀. Ṣùgbọ́n tọ́lọ́ bá fún ẹ ní ẹ̀mí ọgbọ́n àti ẹ̀mí òye láti rin ìrìn àjò yẹn wàá jẹ èrè ẹ̀. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín máa wà spiteful. Ẹni tẹ́ ń náwó fún tẹ́ ń spite ẹ wá fẹ́ kó máa worship yín. Níbo ló ti fẹ́ worship yín? Níbo ló ti fẹ́ mọ oore tẹ́ ẹ ṣe fún? Níbo ló ti fẹ́ mọ̀? Òun ló fi máa ń dàbẹ́ ni pé ìwọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyàwó tẹ́ ń bọ̀ nínú ilé tẹ́ ń bọ̀ wá jókòó sí àwọn ọkọ ló tẹ́lẹ̀ inú ilé yẹn ló fi dàbẹ́ ni pé gbogbo ìyàwó tó bá fẹ́ ọkọ tó bá ronú ibi sí ìyálé tó jẹ́ pé òun ló forí rúùtù wọn ò kí ń jèrè wọ́n máa ń padà sórí burúkú gbẹ̀yìn ni. So tó bá ní owó tó fowó sponsor wedding tí kò ń ṣe wípé wedding yẹn o force ọkọ ọ̀tọ̀ ní kó lówó kó foyún táyà ọkùnrin down ọ̀tọ̀ ní kó lówó kó jẹ́wọ́ lóní dandan kọkùnrin lọ ṣe wedding. O lè lówó lọ́wọ́ kó má wu ọkùnrin fẹ́ bẹ́ẹ̀ tó bá capitalize lórí owó tó ní tó lọ fi tipátipá ṣe wedding ibẹ̀ ló ti máa jìyà. Bẹ́ẹ̀ yí pé ọkùnrin fẹ́ o mọ̀ pé genuinely o fẹ́ ó ń lament láti fẹ́ ṣùgbọ́n kò sí agbára. Ó ń lament láti fẹ́ ṣùgbọ́n kò sí ipá. Ọlọ́run dẹ̀ jẹ́ kí owó jí sí ẹ lọ́wọ́. Kò sí nǹkan tó bad tó bá fẹ́ tó bá wà spiteful. Ẹ wá gbọ́ mo rí táwọn wèrè kan sọ pé mothers should train their male child for them to be responsible. Orí yín ti dàrú. Ẹni tí kòkó ẹ bá yé òun láyé máa ń sọ pé ó mọ̀ ọ́ lọ. Àìmọye ẹni tí ó rán ọmọ ẹ̀ ibi ìbàkọ́ láti rẹ́ni tó rán ọmọ lọ sí Amẹ́ríkà tí wọ́n show picture ọmọ yẹn tó ya wèrè l'Amẹ́ríkà. Ibi ìkọ́ láti rí. Àìmọye ẹ̀rọ ọmọ olówó tí wọ́n ná gbogbo owó lé lórí tí ò dẹ̀ ṣàṣeyọrí. Ọlọ́run lọ́ba tó fúnyàn láṣeyọrí kì í ṣe pé bóyá màmá wo ló máa bí ọmọ tó máa fi màmá olórí burúkú ló máa bí ọmọ tó máa ní kí ọmọ òun máa tẹ̀lẹ̀ jẹ. Ẹni tí kòkó ẹ bá là òun ni àwọn ayé máa ń sọ wípé ó mọ̀ ọ́ lọ. The fact pé ọmọ ọkùnrin kò rọ́wọ́ jájẹ kò mí pé màmá ò tọ́. Ta ló máa bí ọmọ ẹ̀ tí ò ní tọ́ nítorí wípé kó rí jájẹ nítorí tó bá tọ́ ọmọ ẹ̀ nítorí pé kó má rí jájẹ owó ọgọ́ máa padà jìyà ẹ̀ lọ́jọ́ alẹ́ ni. Ọkùnrin ò wá rí jájẹ owó ò wá jí sí ọwọ́ ọkọ kò mí wípé bóyá ìyá ẹ̀ ni ò tọ́ dáadáa. Ṣé gbogbo ẹni tó ṣòwò ló ń jèrè ni? Ṣé gbogbo ẹni tó jèrè ló ń kéré oko délé ni? Ṣé gbogbo ẹni tó kàwé ló fi ń ṣeun re ni? Ṣé nǹkan tèmi kà ní school ṣé òun lèmi ń jẹ lẹ́ni? Ṣé mi ò padà wá gbé certificate tí mo gbà Nàìjíríà tí mi padà wá tún wá ṣe course mi tí mi ò tiẹ̀ lérò pé mo máa ṣe láyé mi? Tó bá jẹ́ pé mo mọ ìrìn àjò pé ibi tó máa pàpà já sí rè ṣé mi ò ti ní mú course yẹn ṣe láti àárọ̀ ọjọ́ ayé mi? Ṣé a rí obìnrin kan tó máa tọ́ ọmọ ẹ̀ ọkùnrin nítọ́ tí obìnrin máa bọ́?
ṣáàrí ìyá kan tó máa tọ́ ọmọ ẹ̀ ọkùnrin nítọ́ tí ọwọ́ ẹ̀ òfin ní tó ẹnu torí ẹ̀yin wèrè kan tẹ́ bá ń comment kí ru ọpọlọ kí mọ̀ pé platform tẹ́ ló ń comment sí èmi máa ló ń ka comment kí mọ̀ pé mo máa ń láròjinlẹ̀ tell mothers to train their male child ọmọ ọkùnrin tó jáde lára ìwọ tó sọ̀rọ̀ yẹn mélòó lọ́wọ́ ẹ̀ ti tó ẹnu èló lọmọ ọkùnrin fún ẹ lóṣù mélòó lọ́wọ́ ẹ̀ ti tó ẹnu mélòó ló ti ṣàlùbáríkà nínú ọmọ ọkùnrin tó bí tó tọ́ tẹ́ ẹ̀yin tó jẹ́ wípé àbíkú yín máa ń sọ olóògùn dèké ni ẹ máa ń sọ alágbára dọ̀kẹ́ nínú bó tiẹ̀ ṣe comment gan ó fi wọ̀n wípé o spite ọkọ ni ọkọ ò ṣe náání ẹ pẹ̀lú gbogbo nǹkan tó ṣe fún bá ṣe láwọn ọkùnrin burú tó yìí àwọn kan sì ní conscience tó bá dẹ̀ fọ́ sọ́wọ́ ẹni tó ní conscience bí kádàrá ẹ̀ ṣe gbà nìyẹn àwọn obìnrin kan wà láyé tó jẹ́ pé òbò wọn kò sí bó ṣe lè fẹ́ ọkùnrin tó wọn ò pàdé ọkùnrin tó ṣe fún wọn rí ṣáàtì torí pé wọn ò pàdé ọkùnrin tó ṣe fún kò ní bá wọn ṣàbíamọ láyé kò ní fẹ́ ọkọ láyé á ti torí pé ọkùnrin ò ṣe fún arọ́kọ alálùbáríkà tó àbí gbogbo ayé yín owó ni ṣé owó nìkan lọkùnrin fi ń dá sí obìnrin ni ṣé owó nìkan lọkùnrin fi ń dá sóbìnrin àbí tí ọkùnrin bá fi ẹ́ lọ́kàn balẹ̀ ṣé gbogbo ọkùnrin tó lówó lọ́wọ́ ló ń káràmásìkí ọmọ ṣé gbogbo ọkùnrin tó lówó lọ́wọ́ ló ń káràmásìkí obìnrin ṣé gbogbo ọkùnrin tó lówó lọ́wọ́ ni ìwọ ìyàwó lè fọwọ́ sọ̀yà pé mo lọ́kọ pẹ̀lú bó ṣe ń tọ́jú ẹ tó ń kówó fún ẹ tó ń ṣe gbogbo ẹ̀ ṣé o lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé mo lọ́kọ ṣé gbogbo ọkùnrin tó lówó lọ́wọ́ ni ọkọ ṣé gbogbo ọkùnrin tó lówó lọ́wọ́ ló lè wà proud ló lè pe ọkọ tó máa mú jáde pé ọkọ mi rèé ṣé gbogbo ọkùnrin tó lówó lọ́wọ́ ló lè sùn kó díjú kó wò pé ọkọ mi á kú pẹ̀lú mi ṣé gbogbo wọn ni ṣé obìnrin kan wà láyé tó máa train ọmọ ẹ̀ ọkùnrin pé kí ọwọ́ ẹ̀ má tó ẹnu tí o bá train ọmọ ẹ̀ tó orí tọ́ kìdẹ́ ṣe pé bóyá àìmá kọ́wọ́ má obìnrin má tọ́nu ọkùnrin má tó ẹnu kò rí tọ́ ni àìmá lówó lọ́wọ́ ọkùnrin kò mí pé ìyá ẹ̀ ò tọ́ owó tí ọkùnrin tí ò ní lọ́wọ́ ò ní kó má wà responsible ọkùnrin dẹ̀ lówó lọ́wọ́ kò ní kó wà responsible nígbò jẹ́ pé responsibility ìpè kọkùnrin wà responsible definition being responsible lọ́dọ̀ yín owó ni ẹ̀yin lè ta idọ̀ ìdí yín ọ̀pọ̀lọpọ̀ obìnrin ta idọ̀ ìdí yín mortgage kádàrá yín mortgage destiny yín nítorí owó ni wọ́n ẹnìkan ló sọ wípé nígbà tó bá fowó fẹ́ wọn tán báwo ló ṣe fowó fẹ́ ẹ máa fẹ́ ná owó fọ́kùnrin ẹ wá fẹ́ sọ di jókòó ń bẹ̀ yẹn ní fẹ́ jẹ́ kó free mọ́ nítorí pé ẹ̀yin lẹ̀ ń gbọ́ bùkátà ṣé ọkùnrin táyé ẹ̀ ti bàjẹ́ tó ti rora ẹ̀ pé ló máa listen sí ẹ ló máa gbà kó sọ ohun dìgbẹ̀wù dání nítorí pé òun fóun lówó ọ̀pọ̀lọpọ̀ òpònú aláìkíràdá aláìlọ́pọlọ lórí yín ẹ wá máa sọ wípé ká sọ fún àwọn ìyá kọ́tọ̀ ọmọ wọn ọkùnrin nínú ọmọ tí ìyá àti bàbá ẹ bí èyí tó jọ́kùnrin nínú wọn mélòó ló ti ilé mélòó náà kọ́ sáyé oríire wo náà ṣe kí ni nǹkan tó lè gbé ká báwo náà ṣe ń tọ́ ọmọ ìyàwó wọn nínú ìwọ tó kọ́mẹ̀ntì yẹn ẹni tí ìyá ẹ tó jọ bí yín lọ́kùnrin kí ni nǹkan àrà tó gbé ṣe tó lè sọ àwọn nǹkan wo ló ti gbé ṣe nínú ayé ìyá tó bí yín ipò wo ló wà lénìí torí wípé o sọ̀rọ̀ bí Ọlọ́run o sọ̀rọ̀ bí ẹni pé o máa sọ ọ̀pọ̀lọpọ̀ ìyá di aláìmọ̀ṣe ṣé gbogbo ọmọ tí ìyá bá tọ́ dórí ṣé gbogbo wọn ni wọ́n ń ṣàlùbáríkà ni ṣé gbogbo wọn lówó ń jí sí lọ́wọ́ ni ṣé iṣẹ́ lówó ni ṣé ká ṣiṣẹ́ lówó fi ń jí síyàn lọ́wọ́ ni àbí Ọlọ́run ló ń fi àlùbáríkà fúnyàn Ọlọ́run ọba ẹni tó bá fẹ́ wù ló máa dá lọ́lá ẹni tí ò bá ní dá lọ́lá kò ní dá lọ́lá kò sí bó ṣe lè ṣe ẹni tí kòkó ẹ bá là láyé sọ pé mọ̀ lọ ẹnìkan fi àǹtí kan wọ̀n mí àǹtí Ayọ̀ Balógun ẹjẹ́ ń dárúkọ ẹ̀ ṣé bí àwọn kan tó ń kọrin nísìnyí bí òkìkí wọn ṣe kàn káàkiri ṣé bẹ́ẹ̀ lòkìkí àǹtí Ayọ̀ ṣe kàn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kìkí wọn kàn yẹn wọn ò bí yálàyà wọn rè lẹ́gbẹ̀ẹ́ àǹtí Ayọ̀ tí àǹtí Ayọ̀ bá gba mic bẹ́ẹ̀ bó ṣe wo Olódùmarè ló ń ṣọlá ṣé wọn ò mọ̀ ṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kan wà tó jẹ́ pé tí wọ́n bá kọrin jáde bíi Tọ́pẹ́ Àlàbí ni ṣókìkí wọn kàn bíi Tọ́pẹ́ Àlàbí ṣé wọn ò mọ̀ ṣe ni ṣé wọn ò mọ̀ ṣe ni
ẹni tọ́lọ́run bá fún ló fún, ẹni tí ò bá fún kò fún nìyẹn. Kò sí iye iṣẹ́ tó lè ṣe, kò sí iye ìgbìyànjú tó lè gbà, tọ́lọ́run ò bá fún ẹ kò fún ẹ nìyẹn. Tọ́lọ́run bá wá jẹ́ kó jí sí ẹ lọ́wọ́ ju ẹlòmíì lọ àbí ju ọkọ lọ, kò mí pé o mọ̀ ṣe, kò dẹ̀ mí pé ìyá ọkọ ò tọ́ ọkọ ni ò ṣe níláárí, àbí pé ìyá ẹ ní special thing nǹkan tó ṣe tó ṣe jẹ́ kí owó jí sí ẹ lọ́wọ́. Tó bá sọ pé o ràn ọkọ lọ́wọ́ tó wà spiteful, o lè má get result tó yẹ kó get gẹ́gẹ́ bí ọkùnrin tó mọ̀ọ́re. Tó bá ṣe fọ́kọ tó wà spiteful, either with your body language, either pẹ̀lú ìṣe ẹ, either wípé bí a kí ọkọ pàṣẹ, kó má jẹ́ kí àṣẹ yẹn múlẹ̀, kó wò pé nítorí pé wọ́n ló ń bọ̀, o ò ní get result tó fẹ́ get nínú ilé. Torí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá ti ń ṣe fọ́kùnrin, result jókòó ń bẹ̀ yẹn lẹ fẹ́ gbọ́, result pé kẹ́lẹ̀ wùwà tó tẹ́ fẹ́ wù, kọ́kùnrin yẹn máa worship yín nítorí pé ẹ̀yin lẹ ń gbé ilé. O ò lè get result yẹn tó bá ti put up attitude yẹn, o ò lè get ẹ̀. Nǹkan tó jẹ́ kí wá sọ̀rọ̀ ni pé ẹni tí kòkó ẹ bá là, òun láyé máa ń sọ pé ó mọ̀ lọ. Ṣé bẹ́ẹ̀ yín wà ní bíbá ilé ẹnujọ́ mẹ́ta tí Yẹmí my lover ló train irú àwọn èèyàn kan nínú industry yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gba bẹ́ẹ̀ Yẹmí my lover tó gbà jáde nísìnyí, ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà báyìí. Ṣé Yẹmí my lover ò mọ̀ ṣe ni? Ṣé kò mọ̀ ṣe ni? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gba bẹ́ẹ̀ ló great. Ẹ wo àwọn bàbá tí wọ́n ń gbé jáde nísìnyí wá tọrọ owó fún. Ẹ wo ìgbáyé wọn. Ẹ wo ìgbáyé wọn gbà yẹn. Kò sí ẹni tó dàbí wọn. Àwọn dà lẹ́ni. Bí Ọlọ́run bá ṣe to èrùn àjèyàn ni, tó bá gba kádàrá, wàá gba kodoro. Tó bá lọ fi orí wé orí, tó fi orí wé orí, tó ní dandan ó dìgbà tó bá lówó, dandan ó dìgbà tó bá rọ́ lọ́rọ̀. Wo wàá pẹ́ ní bus stop arìndìn torí pé o mọ nǹkan tí Ọlọ́run kọ mọ́ ẹ̀dá ẹ̀. O mọ nǹkan tó kúnlẹ̀yàn. Tó bá gbà wípé àkúnlẹ̀yàn làdáyé bá, tó bá ti ń wo súrà bí ayé ẹ̀ ṣe ń lọ, irú èmi ń sìn, mi ò rọ́kùnrin olówó. Mo máa rí àwọn èèyàn tó jọ́kùnrin tí wọ́n máa ṣàánú mi tí kò dẹ̀ ní sí nǹkan kan láàrin wọn. Bọ̀ pé bí a mo fẹ́yàn ó jẹ́ olówó, kò ṣẹlẹ̀ sí mi rí. Kò ṣẹlẹ̀ sí mi rí. Bọ̀ àwọn èèyàn máa ń dash mi lówó tó jẹ́ pé àwọn èèyàn big people tí wọ́n dẹ̀ ní dó, tí wọ́n ní tọwọ́ bọ̀, tí wọ́n dẹ̀ ní fẹ́ mi. Àwọn èèyàn máa ń fún mi ní nǹkan, ní àwọn tí mi bá ní nǹkan kan pọ̀, Ọlọ́run fi yẹn kẹ́ mi. Bọ̀ pé ìgbéjọ́ téèyàn ti ń date kò sí mi date ẹni tó lówó, mo dẹ̀ ní fọkànbalẹ̀. Kí ló ṣe yín? Ẹ máa ní kinní kan, mothers should train their male child. Ọ̀pọ̀lọpọ̀ ilé tẹ́ rí yẹn, àwọn ìyálé, ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn, àwọn ìyálé, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jókòó sílé ọkọ lẹ́ni, tí wọ́n jókòó tí wọ́n jẹ́ Mrs. lẹ́ni, àwọn ló forí ṣúṣà. Mélòó lobìnrin bá ní olówó? Ọkùnrin ò kí ń tètè ní owó bẹ́ẹ̀ yẹn, àfi tó bá bá ọlá lé. Àfi tí obìnrin bá assist wọn. Mélòó ni obìnrin bá ní olówó nínú ilé ní àwọn tí wọ́n jókòó sínú ilé ọkọ lẹ́ni? Mélòó? Ẹ̀yin ìyàwó tó bá fẹ́, ẹ̀yin máa wá ń jọrọ̀ ni. Ẹ̀yin ìyàwó kejì máa wá ń jọrọ̀, ẹ máa ń jọlá nítorí pé o lè lọ́pọ̀lọpọ̀ yín, ẹ lè fẹ́ ni tí ò lówó lọ́wọ́. Iṣẹ́ tí àwọn ìyálé ti ṣe lẹ̀, òun lẹ̀yin wá ń jẹ. Ẹ̀yin máa ń rí bí tútù, ọpọlọ tí yín máa ń rí bí tútù gbá sí ni. Ẹ̀yin ò kí ń báyàn jìyà, ẹ̀yin olè ọ̀lẹ alápá, ẹ̀yin olè ọ̀lẹ alájẹbánu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyàwó tí wọ́n fẹ́. Ìyálé ló forí ṣúṣà, ìyálé ló forí rúùtù ọ̀nà, ìyálé ló forí jágbó, ló forí já ọ̀pẹ inú ilé tẹ́yìn wá jẹ, tẹ́ wá ń jẹ mùkàmùkà sí. Ìyálé ni. Ìyálé ló máa ń forí jálé agbọ̀n. Ìyálé ló máa ń forí tú ilé ọkọ ṣe. Àwọn ìyàwó kejì, ìyàwó kẹta, ìyàwó kẹrin, àwọn yẹn máa ń jẹ ọrọ̀ tí àwọn ìyálé ti ṣẹlẹ̀ ni. Ìyàwó ló máa ń manage lákọ̀ọ́kọ́. Ìyálé ni. So tí n bá sọ pé tó bá ní kó o ṣe fọ́kọ, tó bá mọ̀ pé o kọ́kọ́ fẹ́ ọkọ, tó bá mọ̀ pé o kí ẹ̀ láti jẹ́ ìyàwó kejì, ìyàwó kẹta, o lè máa sọ pé mi ò lè fowó ṣe wedding, mi ò lè bọ́ lọ bèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà nílé ọkọ lẹ́ni, àwọn náà forí rúùtù ibẹ̀. Àwọn náà sọ ìgbẹ́ ọkọ ẹ̀ di ìgboro.
àwọn ló máa ń sọ ìgbé ọkọ di ìgboro lọ bèrè ìyálé ló máa ń forí jí ṣíṣà ìyálé ló máa ń forí jìyà ìyálé ni ṣùgbọ́n báwo ló ṣe ṣe ọbẹ̀ tó ti dùn làwọn ìyàwó máa wá ńlá ẹni tí ọkùnrin bá kọ́kọ́ fẹ́ kò sọ́gbọ́n ni àfọkùnrin tó bá bọ́lá lé kò dẹ̀ sí bó ṣe lè bọ́lá lé àwọn nǹkan kan wà tó sì máa forí já lọ́gbà ọkùnrin ìdá nínú ìwà ẹ̀ ìyálé ló máa mọ bó ṣe máa correct ìwà ọkọ débi pé a lè shoot inú ilé ìyálé ló máa mọ oúnjẹ tí ọkọ máa jẹ tí ò fi ní láìsàn bọ́kọ bá develop ẹni tí ìyálé ni àwọn ìyàwó máa wá ń jẹ nǹkan ọbẹ̀ tó ti dùn làwọn máa wá ń jẹ but báwo ló ṣe ṣe tó bá ti wà spiteful o ò ní gba result tó yẹ kó o gbà èmi ò ní kọkùnrin má fẹ́ yàwó méjì bọ̀ má wá láti wá sọ wípé kí ìyálé fòkó níṣó torí pé mo ní understanding pé ìyálé ló máa ń sábà forí shoot ló bá forí root igi inú igbó so tí bá sọ wípé tó bá ní owó lọ́wọ́ tó rí ọkùnrin alálùbáríkà tó ready láti fẹ́ tí kìí ṣe pé o fẹ́ force ara ẹ fẹ́ tó mọ̀ pé genuinely o fẹ́ fẹ́ ṣùgbọ́n kò sí agbára kò sí nǹkan tó bàdì nínú pé kò sponsor wedding kò dẹ̀ ń ṣe wípé ọkùnrin tí owó ò jí sí lọ́wọ́ kò ń ṣe wípé ìyá ẹ̀ ò tọ́ dáadáa àwọn ọmọ mi ń bíbáyìí làwọn ọmọ mi wà náà ibi làwọn ọmọ mi ti ń kàwé bíbáyìí náà wà ọmọ mi obìnrin bí ó padà sí primary school nígbà tó débí ni so Ọlọ́run kó jọ kó jẹ́ kí ìrìn àjò wa kó rí bá ṣe fẹ́ kó wá di ọjọ́ iwájú Ọlọ́run kó jẹ́ kọ́wọ́ wọn tẹnu kí èèyàn kan wá máa sọ fún mi kó wá máa sọ pé kí n tọ́mọ mi bó ṣe lè lówó lọ́wọ́ ṣé máa kọ́mọ mi bó ṣe lè lọ jalè ni àbí wọ́n ṣe ń gbébọn ibi ìrìn tó yẹ kó rìn òun ni mo ti fẹsẹ̀ ẹ̀ lé tí mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ló máa ń ṣe bẹ̀ tí Ọlọ́run ò bá ní kówó jí sí ọmọkùnrin lọ́wọ́ kí lèèyàn fẹ́ ṣe fẹ̀kàn tẹ́lẹ̀ ọmọbìnrin máa ń tètè lu àlùyọ owó máa ń tètè jí sí ọmọbìnrin lọ́wọ́ ara súrà tọ́lọ́run fún ọmọbìnrin ni mo sọ fún yín pé ẹlòmíì á ti torí wípé òbó wà ní abẹ́ obìnrin pé ìyá mi obìnrin ni á dẹ̀ ṣàánú obìnrin mi. What's the time? Past 10. Your work is 11. Okay. Á dẹ̀ ṣàánú obìnrin. So ẹ gbé yẹn kúrò ẹ má máa sọ yẹn lórí platform mi tí wọ́n bá rin ọ̀nà náà bóyá o fọgbọ́n rìn bóyá o rìn kò pé ẹ ẹlẹ́dàá ẹ sọ pé kí wọ́n má mọ̀ọ́re fún ẹ má rò pé bó ṣe máa rí fún gbogbo obìnrin nìyẹn má fi ìgbésí ayé ẹ má fi judge gbogbo obìnrin torí pé ìwọ sponsor wedding ọkùnrin sọ fún ẹ wípé o wá fowó fẹ̀hún má rò pé bó ṣe máa rí nìyẹn àwọn míì sponsor wedding tó yẹ pé wedding tó ti sponsor ní 30 years ago wọ́n ń jẹ ọlá ẹ̀ léni tọmọtọmọ báwo ló ṣe ran ọkùnrin lọ́wọ́ ṣé o wà spiteful ṣé ńgbà tó rọ ọkùnrin lọ́wọ́ ṣé ẹnu ẹ̀ sì ká ẹ ṣé ńgbà tó rọ ọkùnrin lọ́wọ́ ṣé o gba right ọkùnrin ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé o sọ di wí ṣé o wùwà ṣèbémi ni mo kúkú ń ṣe ṣé o wùwà èmi náà kúkú lọ̀gá báwo ló ṣe ṣe báwo ló ṣe ṣe ṣé o ń jẹ́ kí àṣẹ ẹ̀ kó múlẹ̀ ṣé o sọ di wípé èmi ni mo nítorí pé èmi ni mo ń gbé ilé àṣẹ ò gbúdọ̀ múlẹ̀ bó o bá ṣe rin ìrìn yẹn ni wọ́n á ṣe san ẹlẹ́sàn o bá ara lé kó kọ́lé kó ralẹ̀ kó ra ọkọ̀ ojú omi ọkọ̀ yọkẹ́lẹ́ fọkùnrin tó o bá ti wà spiteful pẹ̀lú ẹ̀ o lè get a positive result from any ọkùnrin àfọkùnrin tó ti ro ayé ẹ̀ pin ẹni tí kòkó ẹ̀ bá dẹ̀ là òun láyé sọ pé ó mọ̀ lọ ẹ má sọ pé torí pé ọwọ́ òjì sọkùnrin lọ́wọ́ bóyá ayé ẹ̀ ò tọ̀ dáadáa kẹ́ ẹ kó sì dànù bí tẹ́ bá rìn mọ́ lẹ́rìn mọ́ ìjọ tó ti dúró sólówó èyàn mélòó ló pè ẹ́ rí jókòó síbẹ̀ kó máa wẹ́ni tó máa sanwó lórí òbò ẹ̀ jókòó síbẹ̀ títí ilẹ̀ ayé ẹ̀ máa fi ṣú tó máa fi máa gbégbá IVF àti ìgbà sórógésì kiri jókòó síbẹ̀ títí o máa fi di wípé o máa gbọ́mọ jáde nínú ẹ̀ ni ò ní lè dàbí mọ́ kó lọ bèrè lọ́wọ́ àwọn ìyálé
tó jẹ́ alálùbáríkà tó jókòó sílé ọkọ sìn lọ béèrè nǹkan tí ojú wọn ti rí ọ̀pọ̀lọpọ̀ wọn èmi sọ fún yín mo mọ bí mo ṣe bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé àwọn ni wọ́n make ọkọ wọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyàwó yìí tí ó bá jẹ́ pé position tí ọkọ tẹ́ ẹ fẹ́ tó bá jẹ́ pé condition tó wà nígbà tó fẹ́ ìyálé ló wà ọ̀pọ̀lọpọ̀ yín ò ní fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyàwó tẹ́ ń ṣe ìyàwó kejì kẹta tó bá jẹ́ pé condition àti position tó kọ yín wà nígbà tó fẹ́ ìyálé ló wà ẹ nífẹ̀ẹ́ so àwọn ìyálé tí bá ń sọ nǹkan àfi tí ṣebẹ́ni tó bá wá sọ tiẹ̀ síta ni ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ìyálé ọ̀pọ̀lọpọ̀ wọn ló fowó wọn fọkùnrin ọ̀pọ̀lọpọ̀ wọn ló sponsor wedding ọ̀pọ̀lọpọ̀ wọn ló dẹ̀jẹ̀ wípé níjọ́ tí wọ́n ti wọlé ọkọ wọ́n ti wá gba kánpé ọmọ àwọn ló máa fún àwọn ní èrè táwọn máa jẹ ìyẹn ò dẹ̀ ní kọkùnrin má ṣèṣe ọkùnrin tí ò bá ní ego ọkùnrin tí ò bá wùwà ọkùnrin ó mì pé Ọlọ́run kò fi ẹ̀mí ìnàkíni but Ọlọ́run fi ẹ̀mí èèyàn sínú ẹbọ ìnàkíni ọkùnrin tó bá rí tí ò bá wùwà ọkùnrin tó wà too nice jù ó yẹ kó máa gbàdúrà kí ẹ̀mí ẹ̀ lè gùn kó lè ba ẹ dalẹ̀ ọkùnrin tí ò bá ti ní ìwà ọkùnrin máa gbàdúrà kí ẹ̀mí ẹ̀ lè gùn kó lè ba ẹ kalẹ̀ ọkùnrin tí ò bá níwà ọkùnrin kódà kó máa fi omi báyìí kó máa fi gbé kinní sí lẹ́nu tí ò bá níwà ọkùnrin ìnàkíni Ọlọ́run kò fi ẹ̀mí èèyàn sínú ẹ̀ ni kẹ má fi pé nítorí pé ẹ fowó ṣe nǹkan ẹ wà spiteful ọkùnrin wa máa worship yín báwo kò lè possible ò ní get good result wọ́n wá fún yín lésì ni ìwọ obìnrin yẹn kó kúrò lórí platform mi nítorí pé ayé tiẹ̀ ò nítumọ̀ torí pé o náwó fọkùnrin kò mí pé ayé oníkálukú ò ní nítumọ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn gan ó máa wà spiteful mo rí ẹ Sky Àyànfẹ́ Ọláyínká mo rí pé o ti fún lésì ó máa wà spiteful sí ọkọ òun ló ṣe get positive result agada ẹnu ṣe rò fọ gbogbo yín máa wá ọkùnrin is this ọkùnrin is that ìwà táwa gan wù nǹkan àwọn ìyálé tẹ̀ ń rí yẹn nǹkan tójú wọn rí tí mi dẹ̀ sì jókòó àwọn ní kẹ́ lọ bèrè lọ́wọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló tọ́ ọkọ ọ̀pọ̀lọpọ̀ wọn ló tọ́ ọkọ ló fowó rán ọkọ jáde school ọ̀pọ̀lọpọ̀ wọn ilé tí ọkọ máa kọ́kọ́ gbé àwọn náà kọ́ àwọn ìyálé yẹn tẹ́ ń rí kémi wá sọ fún yín pé dúró di ìgbà tí o máa rí ẹni tó máa rówó wedding wàá pẹ́ ní bus stop Bárìndìn nítorí aláìní la ṣe dá ọ lọ́rọ̀ ìnídẹ̀kẹ̀rẹ̀ kò sí sex kò sí gender nínú níní fúnyàn obìnrin lè ní ọkùnrin lè ní bọ́ obìnrin lọ́wọ́ máa ń sábà jí sí lọ́wọ́ jù obìnrin lọ́wọ́ máa ń sábà jí sí lọ́wọ́ jù tó o bá ti establish pé ọkùnrin nífẹ̀ẹ́ mi ó fẹ́ ṣe ṣùgbọ́n ó ṣe àìlera fún mi kò sí nǹkan tó bá dì tó bá ṣe kò síbi tí wọn ti kí ń ṣe tó bá ṣu tó bá yún wọn ní wọn kì í jẹgún tó bá mú igún nínú ilé ẹ tó pa igún tó jẹ tó sọ fún ẹ̀dá ẹnì kankan kò sẹ́ni bọ́dì tó máa mọ̀ pé ó jẹgún the moment tó bá ti jẹ igún tó ní àwọn ní wọn ń jẹgún mo jẹgún o ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ ìdílé inú ilé èèyàn nìyẹn ti ń jẹ èkútélé agbúdodo tó bá ṣe tó wà spiteful tí ayé ò rí àṣírí yẹn wá wò bóyá ọkùnrin yẹn máa worship àbí kò ní worship ẹ ó dẹ̀ ṣe fọkùnrin kò mí pé kò ní wùwà ọkùnrin tó bá ti ń ṣe fún ọkùnrin tó wá dúró nídúró pé kó má wùwà ọkùnrin ó mí pé ó ti dúró nídúró pé ó fẹ́ ṣoore ó fẹ́ jókòó tì ó fẹ́ sọ di ẹ̀gbẹ́ òdání nìyẹn kẹ lọ jókòó jẹ́ mi ò ń ṣe mo ní èsì ọ̀rọ̀ tó dáa lẹ́nu àwọn òyálé ni kẹ lọ bí wọn àwọn ló mọ bọ́n ṣe méèkì ọkọ wọn torí ọkùnrin ò kí ń sábà tètè lu àlùyọ ní time tó bá fẹ́ marry àfi tó bá bá ọlá lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyálé yẹn àwọn ló gbé ọkọ wọn so orin mi máa jáde ní on the 4th àwọn tó ń ṣe skit ẹni tó bá ṣe fídíò orin yẹn nínú tó sketch ẹ̀ bóyá tó fi ṣe skit tó bá gba best ẹni tó bá win tí fídíò ẹ̀ bá dájú wọ́n ní máa fún ní 200,000 èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí shabarikolo.com mo ń jáde ní tí bá sì ráyè mo sì lè ṣe magẹṣin lọ lẹ́ni otherwise máa find ìjọ mi but mo kàn ní kí wá fún ẹ̀yin obìnrin kan tẹkọ̀ máa ń sọ̀rọ̀ ẹ máa ń fi pé tí òwò ò bá lálùyọ kò mí pẹ̀lú mi ò ní lálùyọ ní tó ṣe tó bu ẹ lọ́wọ́ ẹlòmíì lè ṣe kó já síre fún
má wá fi tiẹ̀ kó fi discourage àwọn tí wọ́n fẹ́ ṣe. Téèyàn kan bá sọ fún ẹ pé o lè fowó ṣe wedding fọkùnrin, bàbá láàárọ̀ ni. Téèyàn kan bá sọ fún ẹ pé tó bá fowó ṣe wedding fọkùnrin, there's tendency pé kó treat ẹ bí wèrè, bàbá láàárọ̀ ni. Ọkùnrin gan lè ṣe wedding pẹ̀lú ẹ, kó náwó kó nọ́ra, kò mí pé kò ní treat ẹ bí wèrè. Kò mí pé kò ní treat ẹ bí wèrè. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ọkùnrin tó bá ní di 100 naira, tí ọkùnrin fún ẹ ní 10 naira, tó jẹ́ pé 10 naira yẹn láti inú ẹ̀ ló ti wá, tí ó dẹ̀ jẹ́ ọkùnrin tó láyọ̀, tó nídùnnú, tó respect ẹ, tó nífọ̀kànbalẹ̀ pẹ̀lú, ìwọ gangan ló fẹ́ olówó àti ọlọ́rọ̀. Ṣùgbọ́n tó bá ní di 100 million, tí ọkùnrin lè fún ẹ ní 200 million, tó jẹ́ pé nǹkan tó ní tó lè offer ẹnìkan nìyẹn, tó jẹ́ pé nínú pẹ̀lú 200 million yẹn òun banú jẹ́, inú ẹ ò dùn, ọkàn ẹ ò balẹ̀, ìwọ gangan ló fẹ́ olòṣì. Ire o. shabarikolo.com. Ó dàbọ̀.